Mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́, àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá, ikú kò ní wá gbéṣe o lọ́lá àṣẹ Èdùà. Ó ti ṣẹlẹ̀, ẹ wò ẹni ire ẹni yìí live video rèé live rèé o, níbi tí olóyè live with Chief Sunday Adeyemo Igboho giving relief support to Yoruba people across the world. Ní live ni o pẹ̀lú olóyè Adeyemo Sunday Igboho tí ó ń fi ọkàn Yorùbá balẹ̀ tó sì tún fún wọn ní àtìlẹ́yìn jákèjádò gbogbo ayé ni o. Ẹ rí ṣe rí wípé tí ayé bá ń yẹ̀yàn ká máa dúpẹ́. Ẹ wo tí èèyàn bá wá ní Yorùbá ní èèyàn kí ń lẹ́ni ní mo sàn kéèyàn mú kíkan téèyàn bá lẹ́ni ire kéèyàn máa dunnú ni. Mo dúpẹ́ pé Ọlọ́run dá mi sínú Yorùbá nation nítorí pé kí ni mo bá àwọn ẹni iyì tò, mo bá àwọn ẹni ẹ̀yẹ tò, àwọn tó jẹ́ wípé wọ́n láàánú ará ìlú, àwọn tó jẹ́ wípé ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ pé kí ò gbọ́dọ̀ dún, àwọn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ará ìlú. Òun náà ni olóyè Adeyemo Igboho bàbá kẹ́ ẹ pẹ́ ikú kan ò ní pa yín o. Life with bàbá ni o, ǹjẹ́ ẹ ti gbọ́? Aníkàsáré gbé yín débẹ̀ ni wípé àwọn kan mà ti lọ ṣe duplicate olóyè Sunday Adeyemo o. Àwọn kan ti ń ṣe duplicate olóyè Sunday Adeyemo bíi báwo wọ́n fi orúkọ olóyè Sunday Adeyemo ṣí TikTok account, wọ́n fi orúkọ ẹ̀ ṣí ní o. Ọlọ́run mà gbà wá o, wọ́n tún ti ń lo orúkọ bàbá, wọ́n ti ṣí àkáǹtì tí ó jẹ́ pé bàbá gan kọ́ ló ṣí o, àwọn ẹlòmíràn ni wọ́n ṣí tí wọ́n fi orúkọ bàbá wọ́n fi ọpẹ́rẹ́tì àkáǹtì yẹn tí àwọn èèyàn dẹ̀ wò bóyá olóyè Adeyemo ni. Ṣé wá rí àwọn arábí tó ń ṣí TikTok àkáǹtì, wọ́n wá fi àkáǹtì orúkọ bàbá yìí wọ́n wá fi ń ṣiṣẹ́ láabi tó dẹ̀ jẹ́ wípé inú bàbá gan ò dùn sí, tó dẹ̀ jẹ́ pé àwa gan tá a jẹ́ ọmọ fún bàbá gan àṣekíni àdùnnú sí. Ìdí nìyí tó fi jẹ́ pé bàbá fi jáde o, ìdí nìyí tí bàbá fi jáde láti fi lè clarify ara wọn, láti fi lè jẹ́ kí àwọn tí wọ́n mọ̀ wípé irọ́ ni o, duplicate ni eléyìí, ó lè má kò kí ń ṣe àwọn. Ìdí nìyí tó fi gbé bàbá jáde sí orí live video láti fi lè jẹ́ kí gbogbo ọmọ Yorùbá nation rí pé yes, bàbá gangan ló lélẹ̀, kò kí ń ṣe ayédèrú, ọ̀tọ̀ ni táwọn èèyàn ṣe, wọ́n fi ń ṣiṣẹ́ láabi ni. Ọlọ́run dẹ̀ máa mú wọn torí pé wọ́n fẹ́ fi èyí bà orúkọ bàbá olóyè Adeyemo Sunday Igboho jẹ́ ni o, wọ́n fẹ́ fi bà orúkọ Sunday Igboho jẹ́ ni. Ṣùgbọ́n now ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n fi gba bàbá olóyè Adeyemo Sunday Igboho wọ́n gbà á nímọ̀ràn pé ní ìtí jẹ́ pé àwọn èèyàn ti ń lo orúkọ yín fi ṣiṣẹ́ láabi tó dẹ̀ fi máa fi lọ máa ṣe àkóbá fún àwọn olólùfẹ́ yín. Bàbá ẹ̀ ṣí TikTok account tó máa jẹ́ official àti yín, tó jẹ́ pé àwa ọmọ yín máa access láti lè máa bá yín sọ̀rọ̀ lásìkò tó bá wù wá, nígbà tó bá wù wá, àwọn ọmọ yín máa láǹfààní àti máa bá wọn sọ̀rọ̀. Nítorí pé kíni kò ní jẹ́ wípé àwọn èèyàn tó ń lo kíní yìí wọn ò ní ṣe kíni, wọn ò ní máa fi yẹn ń ta bàbá, wọn ò dẹ̀ ní máa fi yẹn bà orúkọ bàbá jẹ́. Bẹ́ẹ̀ ni torí wọ́n fi ń bà orúkọ bàbá jẹ́ ni, wọn ò ní máa fi bà orúkọ bàbá jẹ́. Ìdí nìyí tí a fi sọ pé kí bàbá gbọ́ tiẹ̀ ṣe TikTok account kó jẹ́ titi wọn tó jẹ́ pé wọ́n lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Now a dúpẹ́ o wípé a bá bàbá wa sọ, bàbá wa sì gbọ́. Ṣé ẹ ti rí pé ìdí tó fi dá kéèyàn ní adarí tó jẹ́ pé ó máa lè communicate pẹ̀lú àwọn èèyàn ẹ̀, a lè mọ nǹkan tí àwọn èèyàn rẹ̀ fẹ́, kì í ṣe adarí tó jẹ́ wípé bámúbámú ni mo yó I don't care. Adarí tó jẹ́ pé ó mọ ẹ̀dùn aráàlú, ó sì bá bàbá sọ, bàbá sì gbọ́ wípé kó ṣí TikTok account fún àwọn èèyàn máa ṣe kí ni, wọ́n á lè máa tún láṣẹ̀sì gidi tó jẹ́ ti wọn gangan, wọ́n á lè máa láṣẹ̀sì láti fi lè mọ̀ sí àbí bá wọn sọ̀rọ̀. Bàbá dẹ̀ gbà, ṣùgbọ́n lẹ́yìn tí bàbá tún gbà tán, bàbá tún wá ṣe àwọn àǹfààní kan nínú àkáǹtì tí bàbá ṣàǹfààní nínú ẹ̀ o. Ẹ wo ọmọ Adeyemo ikú ò ní pa ẹ́ òòṣà Sunday máa jayé nìṣó ńlẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Adeyemo máa nìṣó ńlẹ̀. Bàbá tún ṣe àǹfààní kan tó jẹ́ wípé àǹfààní ni
wọ́n ní àwọn máa ṣe give away fún àwọn ènìyàn wọn lórí TikTok. Bàbá náà máa ṣe give away fún àwọn èèyàn wọn o lórí TikTok ni, tó lè jẹ́ wípé àwọn ènìyàn lè tibẹ̀ máa tún jẹ àǹfààní sí. Bàbá create give away yìí torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lé orílẹ̀-èdè báyìí lọ́wọ́lọ́wọ́, nítorí pé ó jẹ́ ẹni tí ó mọ ẹ̀dùn aráàlú. Bàbá fi rò pé ẹ̀yin aráàlú má tún ṣe lè má tún máa fi support láti fi lè jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá nation mọ̀ pé olórí gidi rèé, tí ò ń ṣe olórí tí ò bìkítà, olórí eléyìí bìkítà. Bàbá wa ṣe àǹfààní kan sí o, bàbá wa tún ṣe àǹfààní débi wípé ó fi àkáǹtì sílẹ̀ fún àwọn èèyàn láti lè máa comment, láti fi lè ṣí àkáǹtì fún àwọn èèyàn tó jẹ́ ọmọ Yorùbá nation, kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè gather round, kó ní kálukú lè rí pé yes àwọn ń bá adarí wọn sọ̀rọ̀ live on TikTok. It shock you, that's why I say make you get good leader. You know, if you get good leaders, your life go better. Tó túmọ̀ sí wípé téèyàn bá ní adarí eré ọkùnrin èèyàn máa balẹ̀. Ṣe báyìí bàbá ní kó máa drop account number ni o, ipò kéré jù àwọn sì máa ṣọwọ́ márùn-ún sí àwọn 40 lẹ́nu ẹ̀ẹ̀kan náà. Ẹ wò ó, ẹ ti rí pé bàbá ṣàǹfààní, kò dàbí promise and fail. Ó ti yé yín, ẹ má jà lọ bẹ̀ yẹn. Kò dàbí promise and fail, gbogbo àwọn ọ̀dọ́ ló ti promise wọ́n ti ládùúlẹ̀ wọ̀ ní kankan. Gbogbo àwọn wákàtí ti promise, ti gba promise torí ẹ̀wọ̀n orí kankan kò ṣe bí tàwọn olórí eléyìí o. Bàbá ti wá yàtọ̀. Bàbá wá kí sọ̀rọ̀ kó ṣe ni a sọ bẹ́ẹ̀ a tún ṣe é, kì í ṣe ẹni tó máa sọ tó máa tún kó jẹ láyé. Àjànàkú ẹ̀gbọ́n ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá rérin ká sọ pé a rérin, bẹ́ẹ̀ ni o, bàbá ṣe yìí náà. So fún ẹ̀yin tí ẹ fẹ́ mọ̀, official Chief Sunday ni o, official Chief Sunday Igboho Adéyẹmọ Òòṣà. Ibẹ̀ ni live account bàbá wà. Tó bá yẹ pé yes ọmọ Yorùbá gidi, máa lọ tẹ̀ ẹ́ sójú ẹ̀ kó o máa give comment, kó o máa kíni, kó o máa sa bàbá pé bàbá kẹ́ ẹ pẹ́ o. Bẹ́ẹ̀ ni o, nítorí pé bàbá fi àǹfààní ilẹ̀ fún àwọn ènìyàn. Ẹ wọ ẹ̀yin ìyá mi, bàbá mi Yorùbá nation la fẹ́. Inú mi kàn máa ń dùn nítorí pé mo láwọn adarí gidi níwájú. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa. Ẹ̀yin ìyá mi, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú, ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́tùn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. La fi ń fi àsìkò yìí sọ fún yín wípé àgbẹ̀ ò máa nílò oko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé. La fi ń dágbére fún yín wípé God bless Yorùbá nation, God bless Yorùbá nation in every way. Ẹ wò ẹ̀yin ìyá mi, la fi sọ pé ó dàbọ̀.